Afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣèwé òkò lálòláòlò, ẹ̀fúùfù ní ṣèwé òkò gbẹ̀rúgbẹ̀rú. Ǹjẹ́ sinimá wo la mú wá fún yín lọ́jọ́ tòní bí kò ṣe Afẹ́fẹ́ Òrìṣà? Bẹ́ẹ̀ ni o, Afẹ́fẹ́ Òrìṣà ni sinimá tí a mú wá fún yín, ìyẹn tí a ń ṣe review ẹ̀ lọ́wọ́ lónìí o. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá Afẹ́fẹ́ Òrìṣà, àwọn bíi Taofeek Dìgbòlùjà, Wùmí Bello, Wùmí Àjíbóyè, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá yìí. Sinimá yìí láti rí tú tí arábìnrin kan pa tàbí tó fi pa la fẹ́ sọ ni. Níbẹ̀rẹ̀ sinimá yìí, a rí pé arábìnrin yìí dédé gbébọn ó gbé káàkiri ìlú, ó sì pàdé àwọn aráàlú kan, ó sì pa kan nínú wọn. Bọ́n ṣe ń le tó kò sá o, ẹ̀gún gùn síbẹ̀ náà ni. Ṣùgbọ́n àwọn aráàlú ò bẹ́sùbẹ̀gbà, wọn ò tiẹ̀ wádìí pé kí ló fà á, àbí ẹnìkan ló gbé ṣépè ni, àbáṣà sí ni, àbí nǹkan kan ni. Wọ́n gbé ó di kánmọ́, ó dààfin o. Kí ló dààfin sí? Kábíyèsí pàṣẹ pé kan lọ rì mọ́lẹ̀, kan gé e lórí. Wọ́n gé arábìnrin yìí lórí o, ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí àgbẹ̀ nínú ìlú. Bó ṣe ń pa kúkúrú, bẹ́ẹ̀ ló ń pa gígùn. Bó ṣe ń pa gígùn, bẹ́ẹ̀ ló ń pa kúkúrú. Ìyẹn Afẹ́fẹ́ Òrìṣà ló bá di afẹ́fẹ́ sínú ìlú o. Bó ṣe ń yọ ọmọ lẹ́yìn abiyamọ, bẹ́ẹ̀ ló ń gba orí lọ́wọ́ olórí, ló ń gba apá lọ́wọ́ alápá. Ẹ wò, ẹ má jẹ́ n sọ́ jìnnà. Lẹ́yìn ìgbà tí ìwò sinimá Afẹ́fẹ́ Òrìṣà, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Afẹ́fẹ́ Òrìṣà, ó máa gbé wá. Tẹ́yin bá ṣe wá ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti tẹ subscription button àti notification bell, sódà gbogbo ìgbà tá a ti mú àwọn review sinimá dé ilé ìwá fún máa láǹfààní láti ṣe kíni, láti wò àti láti fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, tẹ́yin bá ti wá wo apá kìíní tẹ́ ń retí apá kejì, ẹ kàn lọ síbi comment section yẹn, tẹ̀ síbẹ̀ pé Afẹ́fẹ́ Òrìṣà apá kejì lẹ́yìn retí. Ó lè jẹ́ ẹni àkọ́kọ́ tá a máa kọ́kọ́ fi ṣọwọ́ sí tí sinimá yìí bá ti ń jáde. Sinimá Afẹ́fẹ́ Òrìṣà ni o. Bẹ́ẹ̀ ni o, òrìṣàbìnrin lélẹ́yìí tó ń lé ọkùnrin lélé. Òrìṣàbìnrin lélẹ́yìí tó lé ọba lórí ìtẹ́ o. Ẹ jẹ́ ká máa wo ibi tí sinimá yìí yóò já sí gan-an. Ká wo ohun tó ṣẹlẹ̀, wọ́n dì í ni o, àbó mọ̀ọ́mọ̀ ṣe. Ó yá.